pé ọmọ tí mo bí ni ló fi lo iná yẹn kò rújú kìí sọ máa lè yípadà pín ọmọ àlè pín sí mẹ́rin ọ̀tọ̀ ni ọmọ àlè bíbí wọ́n gbóòrùn rẹ̀ wá láti ta ni kìí sọ ọmọ tàbí ìlú torí tẹ́ ẹ bá ti pè ní ọmọ àlè ti bíbí ẹ ti fi àìbù kàn lẹ́bi ọlọ́run ọ̀tọ̀ lọ́mọ àlè bíbí ọ̀tọ̀ ni ọmọ àlè kọ́lọ̀ bẹ́ẹ̀ ni kò sáfi inú rẹ̀ yín awádàfíkà wọ́n wà ní ẹ̀jẹ̀ rẹ̀ náà ní lóòótọ́ àmọ́ kọ́lọ̀ yẹn yàtọ̀ ọ̀tọ̀ wá ní ọmọ àlè ẹ̀sìn ọ̀tọ̀ ní ọmọ àlè ẹ̀sìn ọmọ ànábì Núhù yìí ọmọ àlè ẹ̀sìn ni ọ̀tọ̀ lẹ̀sìn ànábì Núhù ọ̀tọ̀ lẹ̀sìn tọ́mọ rẹ̀ ń ṣe ibi tẹ́ẹ̀tì mọ̀ ànábì Núhù ní iná wúkù ní bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ ní lóòótọ́ wa inna wa'daka al-haqqu wa anta ahkamul hakimin wa'daka al-haqqu ò ní ṣàdéhùn kó má mú ṣẹ wa anta ahkamul hakimin abá nìṣó mo níbi tí mo fẹ́ yọ qala ya Nuh ẹ máa wo ìgbà tánàbì Núhù ó sọ̀rọ̀ ó ní ìnàbù ní ààyè ìgbà tọ́lọ́wọ́ ọmọ òfin lé sí tọ́lọ́wọ́ bá rí qala ya Nuh innahu laysa min ahlika ọlọ́run sọ yí pé nígbà tí èèyàn ní ìnàbù ní àhàlí ọlọ́run ò sọ yí pé lẹ́yìn sàbìbù níkà innahu laysa min ahlika kí ló ṣẹlẹ̀ innahu laysa min ahlika ọlọ́run ò sọ fún pé lẹ́yìn sàbìbù níkà áálì yẹn ló mú lẹ́yìn sàmì àhàlíkà ló sọ kò dìnáì rẹ̀ ọ̀tọ̀ sí ní áhàlù ìyẹn lè má jẹ́ ẹ̀jẹ̀ èèyàn kó sì jẹ́ áhàlù yẹn láwọn kan fi níyàtọ̀ ń bẹ láàrin áálù bí amzatẹ́yìnì káwá nẹ̀kan lọ́pàá sórí alif àti áhàlù alifamza àti áò lẹ́yìn àmì ní àhàlí ọlọ́run wá ń fún lésì pé ọmọ yẹn o àhàlí kìí ṣọmọ rẹ kò kàn sí nínú àwọn áhàlù tá a ṣàdéhùn fún ọ pé wọn ní parun. Innahu laysa min ahlika. ṣé ọba òdì náà yìí ọ pé ọmọ yẹn kìí ṣọmọ àdébì lùkù ọmọ rẹ náà nì. àmọ́ kí ló fà á tó fi já sí pé kò ní là èèyàn lè bímọ kọ́ mọ́ mọ́jèrè bàbá ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ni ò ní jèrè àfá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàsì ni ò ní jèrè ọmọ kéwú àmọ́ kò ní kí wọ́n dì náà yà ara wọn ọlọ́wà ní ọmọ rẹ̀ nílòótọ́ ìyíwò òrújú àmọ́ kò sínú àwọn áàlù Innahu amalun ghayru salih. ìyá lè jọ mọ bàbá lágége kó sì máa bú bàbá lágége tí ọmọ bá ń bú òbí ẹ̀ kò ní jẹ́ ó kọ bàbá yẹn mọ́ ó wá ní ìnáwó amálú Amalun ghayru salih. ó ní ọmọ yẹn ìnáwó amálú ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti ṣe haspul mudaf wa qama mudaf ilayhi maqama al-mudaf innahu su amalin ọmọ yẹn ní àwọn iṣẹ́ kan gẹ́rẹ̀ sáàlì tí ò da àti gbogbo wọn tó níwọ̀n babalágége ní ọ tó tún wá ní àníyàn bú èrò bú nǹkan bú èébú sí babalágége ọmọ wọn náà ní ọ̀bọ̀ àníyàn rẹ tó burú yẹn ọ̀pá rẹ. Innahu amalun ghayru salih. ọmọ méjì lèèyàn bí náà àbímọ tí ó yáre ọlọ́run mọ̀ fún wa lọ́mọ tí ò ní yáre ọ̀rọ̀ wa di ọmọ burúkú ò ṣe é lé fẹ́kùn pàdé níbo ni àyà yìí ti wá jọra wọn. secondly yìí pé àyà yóò dìnnà yìí pé ọmọ ànábì Nuhu kọ́ ó kàn ní kò sínú àwọn hálù rẹ̀ ni kò sínú àwọn tí ó là pẹ̀lú ẹ̀ ni kò kàn ní là àmọ́mọ́ rẹ̀ ni àyèmọ́yà ọmọ kéwù Sheikh Adamu tí wọ́n ti wọgbó lọ.
ọ̀tọ̀ ni ẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé Ànábì Nuhu náà mọ̀ Ọlọ́run ló wá jẹ́ kó yé e bẹ́ẹ̀ ìwọ kọ́ ló sọ yí pé ẹnìkan èṣù ọmọ bàbá lágége ọmọ ní gbogbo wa ọmọ kan ò lè sọ pé ọmọ kan èṣù ọmọ bàbá àwọn àfi tí bàbá yẹn bá sọ pé lágbájá èṣù ọmọ ẹni. ọmọ nìwọ lọ́dọ̀ bàbá wa ọmọ lèmi lọ́dọ̀ bàbá wa ọmọ ìlàjáná sí àgbà lọ́dọ̀ bàbá wa ọmọ tèmi jẹ́ yẹn èmi kọ́ ni sọ pé èṣù ọmọ bàbá wa o yóò bí mi pé kí bàbá wa ló sọ fún ọ pé mi èso ọmọ ẹ̀hún tó bá yẹ kí bàbá sọ fún mi pé tọ̀ lámọ́ yín kì í sọmọ ẹ̀mí láàbùsọ àmẹ́nì kẹ́kọ́ ni ó sọ pé nìkẹ́ yìí sọmọ bàbá láyége tó bá yẹ kí a bá gbọ́ pé Sheikh Ádámù sọ kí wọ́n tó lọ pé lágbájá kì í sọmọ kéwù mi kì í sọmọ kéwù mi tí gbogbo ayé gbọ́ bàbá ti dì náà yẹn àbọ̀mọ̀ ẹ̀yẹ fún rẹ̀ ó ní mo kọ bàbá yìí ní bàbá ẹ jẹ́ ká máa rí tí ẹni tí ó dájọ́ ní pé lóòótọ́ mọ̀rìkàsí ni mí àmọ́ ẹyọ mi kò nú ọmọ bàbá lágége ká tó gbà pé kì í sọmọ bàbá lágége. àbí tí bàbá wa mùdírù ní mẹ́kà bàbá lágége tòní tí wọ́n bá sọ yí pé lágbájá kì í sọmọ mẹ́kàsì mọ́ kì í sọmọ bàbá lágége ilẹ̀ yóò bá ìlà wà lára àfà kọ́ fa sàtífíkẹ́tì ọmọ kéwù rẹ̀ yẹn. So àṣìṣọ́kọ́ gbogbo ilé kéwú tó jẹ́ mẹ̀gàzí tó yẹ pé mùdírù bẹ̀ mọ̀ásísù bẹ̀ Sheikh Ádámù ló kọ́ wọn bàbá mùdírù ló kọ́ wọn èmi gba ṣàhádà tàwùjìhíyà ni bí ẹ́ bí kọ́ dídá sí ni mùdírù èmi náà ń jẹ́ mùdírù ilé kéwú kan lónìí gbogbo ẹ̀yọ́ mọ̀ lọ́mọta ní ọmọ bàbá lágége Adamu Adaligale Aligale Adamu. Bí bàbá mùdírù mọ́gàsì bá wá sọ yí pé lágbájá ìṣọ́mọ mi mọ́. Bàbá ti kọ́ lọ́mọ. Bàbá ní àwọn kan bú Sheikh Adam, wọ́n bú Maulana Al-Mudir, ọmọ tí ọmọ mẹ́ta ní bẹ̀, ọ̀tọ̀ lọ́mọ lójú, ọ̀tọ̀ lọ́mọ lẹ́yìn, ọ̀tọ̀ ni kò sí sí ọmọ. Ọmọ lójú, oní bàbá yóò ti ṣe dáadáa, àwọn ọmọ kí ó kan dúró lójú àbá wọn dúró tán. Àbá lọ tán wọ́n tún ṣẹ̀yìn ọmọ lẹ́yìn ni wọ́n kò ṣe é ṣe ọmọ lẹ́yìn tó dúró lójú tó wá dẹ̀yìn tí ò dúró mọ́. Síbẹ̀síbẹ̀ ọmọ tá a là ń pè ó. Bàbá lágége. Tá a bá ka àwọn ilé kéwú tó pọ̀ àwọn tá a rántí la kà yẹn àwọn yẹn ń pè mí pé ẹ̀ẹ́dá kọ́ lé kéwú wa mo níṣẹ́ yìí gbà pé lé kéwú wọn ó láwọn gbà. Dáhùn ìfàlá ìgbà bá wa gbọ́ ọlá ọmọ ta ni wọ́n? Ọmọ bàbá lágége. Òṣèlú Mọ́kàzọ̀ Haruna Rashid Ìlọrin tí àfáwà Abubakar ọmọ ta ni wọ́n? Ọmọ bàbá lágége. Nígbà tí àfáwà Yẹ̀sẹ̀ Alúnẹ́kà wọ́n kọ orin kan Tẹ̀kífíní. Tẹ̀kífíní Màlìkàníyà. Tẹ̀kífíní Màlìkàníyà. Tẹ̀kífí àná Màlìkàníyà. Wọ́n kọ orin yìí ẹ wo gbogbo àwọn tí wọ́n kó sílẹ̀. Ẹni táwọn èèyàn ò lérò pé wọ́n kó síbẹ̀ wọ́n kó síbẹ̀ pé níbi tẹ́ lọ ọmọ bàbá lágége ní èyí tó bá yà á rẹ̀ nínú ọmọ adúpẹ́ lọ́wọ́ èyí tó yà bá kan lọ́wọ́ yìí padà. Àwa lọ́mọ bàbá wa lágége, àwa lọ́mọ bàbá wa lágége. Bàbá wa mufti bíyà wọ́n yẹ kùdírò níbi tí wọ́n tì mí sí ẹgbọ́rọ̀ yẹn
èmi gan ò níbi tí ti mùdírù sí ẹni pé kò lè dọ̀la kí n sọ pé àwọn kọ́ ni bàbá láyé ni àwọn náà ni bàbá àwọn náà sì ní bó ti lè wù kí n ṣe sí wọn tó ibi tí wọ́n ni wọ́n tì mí sí ìyẹn ni tó bó bá pẹ́ bó bá yá wọ́n pọ́pọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n jọ mi. kẹ́nìkan máa yọ ẹnìkan kú àwọn tí wọ́n jẹ́ ọmọ babalágége àkíkí ẹ jẹ́ kí wọ́n bọ́ ìtàkà sọ pé lágbájá kì í ṣọmọ babalágége àwọn àdúgbò lọ́nà wo tábà ti gbọ́ ọ̀fíṣíálì àwọn mọ̀ pé wọ́n ti dì ónú ẹ̀rí ẹ̀ torí pé ànábì lú ọmọ kò sí ọlọ́run sọ pé kì í ṣọmọ rẹ ànábì ló sọ pé kì í ṣọmọ òun àmọ́ kò ṣiṣẹ́ tó dáa gbogbo àwọn tí ò bá ṣiṣẹ́ tó dáa nínú àwọn ọmọ babalágége tí wọ́n ń jẹ́ ọmọ àfitọ́bí tí wọ́n ń jẹ́ ọmọ kéwú ta ló mọ̀ tí wọ́n bá mọ̀ ṣé bàbá torí ẹ̀ sọ pé kì í ṣọmọ mi mọ́. ọmọ tó bá ní bàbá àwùṣẹ́ òun ti kú bàbá rẹ̀ yóò gbẹ̀sẹ̀ rẹ̀ mọ́ná wọ́n lọ́mọ burúkú òṣèlé fẹ́ kò pàṣẹ bàbá náà mọ̀ kọ́ ọmọ burúkú lọ́mọ yìí ẹkù sí lóde yìí ọmọ wa sáwọn bàbá mi lóde ẹkù àbó kọ̀ọ̀kọ́ gba ọmọ ẹ̀ ẹ̀gbọ́n òun kó ti já sí pé ọmọ tí ò wúlò ní àmọ́ kò ní máa wu ẹkù kó ya ọmọ ẹ̀ jẹ bẹ́kùn bá wa lọ mà lọ ara rẹ̀ wọ́n tẹ̀lé sáwọn onífọ́ àdàkùnkùnkùn kí ni wàhálà nínú ẹ má ju ẹnìkan kú tabaláwọn tí wọ́n ṣe tó kù díẹ̀ káàkó àwọn ọmọ pé kẹ́sì máa wò wọ́n o ọmọ mẹ́ríkàzì ni wọ́n ta ni mẹ́ríkàzì bí kìí ṣe Adam ta ni mẹ́ríkà ṣe Mọ̀lánà Sheikh Habib àmọ́ àwọn àbáwọn ṣe àmọ́ wọ́n kàn ṣe bí wọ́n ti ń ṣe yẹn ni o ṣé gbogbo ọmọ tí wọ́n náà bí lórí ìlú lára wọn. ṣé gbogbo ọmọ tó bí náà ni wọ́n ń ṣe tọ́ mo bèrè ní pé àwọn ọmọ mi tí mo bí mẹ́wàá wọn tí gbogbo wọn ni wọ́n ṣe tọ́ fẹ́ o nítorí ẹ̀ yọ kò pé wọn kì í ṣọmọ ẹ àfi tí a bá rí àkọọ́lẹ̀ pé tọ̀ sí adámọ̀ kọ́lẹ̀ pé lágbájá o mo yọ kò lọ́mọ kéwù mi àwọn àmùsùlùmí sọ pé lágbájá kì í ṣe kí wọ́n dá kọ burú ní mẹ́kàsì tẹ́ ẹ fẹ́ yọ kò pé wọ́n fi ọmọ àbáláyé yìí àmọ́ àwọn tó yẹ sí pé wọn ò ní dára sáàyè yẹn ọmọ náà ni wọ́n àmọ́ rú ọmọ táwọn yà ni wọ́n yà yẹn. táwa ní ìṣìṣọ́ àṣìgbọ́ ló pọ̀ àṣìgbọ́ ni gbọ́míyé ni yẹ́sìrú wọlé kọ́ azúrù báṣírú wọlé kúrẹ̀ fúrù ìyẹn máa ń wẹ́ ní kúra ní ìyẹn kì í yọ ìyẹn kì í lé ìyẹn lẹ́yìn. Arúfá kódà tabalẹ̀ nìkan mùnẹ́fìkì ni ẹnìkan alábòsí ni azulimu mi ń ṣíyàmì nùfúùsì. azulimu mi ń ṣíyàmì nùfúùsì. Oníkálukú ni ó máa níwà kọ̀ọ̀kan sí àfá rẹ̀. Ṣé gbogbo ọmọ ni ó gba barakallahu fikum lọ́dọ̀ àfá rẹ̀? Gbogbo ẹlẹ́nìkan ní àwọn àfá wa gbà wọ́n tí a bá ṣe nǹkan fún Sheikh Adam tí kì ní a bá dùn mọ́ wọn dé gáyà ó ní wọ́n ní ṣe jù bẹ́ẹ̀ lọ bí a bá pàṣẹ tó bá wọn ló jẹ́ wọ́n ní oníkálukú náà ni ó padà gba nàìjíríà ahùn rẹ̀ ìgbà tí àwọn ìsàmúlẹ́kà kọ̀tẹ̀ fi ní wọ́n ka àwọn sálàfí wọ́n ka hálùsúnà wọ́n ka zùní wọ́n ka súfí tí wọ́n jọ mọ́mọ́ká tọ́bá wá wù àkà tó kù díẹ̀ káàtó ní táwà sọ nìyẹn ọmọ babalágége náà ni wọ́n bẹ́ẹ̀ bá wá pè wọ́n ní ọmọ ó darí sí nígbà tí ọmọ sọ pé yáhàyà al-markaz wal-markaziyyun ní táwọn sọ bẹ́ẹ̀ fẹ́lẹ̀ akọ̀dà wọn kẹ́fí ọ̀rọ̀ wá ní yáhàyà al-markaz wal-markaziyyun al-mukhlisuna a ti pé bẹ̀yẹn fámílì àwọn onírànrẹ̀ èèyàn ní máa ń bẹ́ nínú fámílì àwọn nǹkan wọn lè dé fámílì house mọ́ àwọn nǹkan wọ́n wọ fámílì house wọ́n jáde ṣe bí tí bàbá wa tó lè mẹ́ríkàsì sọ ni pé gbogbo ẹ̀yin àfá kọ̀ọ̀kan ẹ máa pọ́ ọmọ yín wálé
bí àbá kan máa ń bọ̀ wá prógámù ní mọ́kásì má dá wá kó àwọn ọmọ kéwù rẹ wá sọ fún àwọn ọmọ yẹn pé à ń lọ lé bàbá wa ọmọ tẹ́lẹ̀ àwọn ọmọ kéwù yẹn. ìyóò rí ọ̀tá nu ọmọ ìyóò rí fìtínà nu ọmọ ṣé mo sọ́ọ̀tù tàgábù nìkan ló ti sọ yìí. أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم aláàbì fún ọmọ yín náà ló kú pé bó ti wá jọ ọmọ yín tó yẹ ó lè jẹ́ àdúgbò àwọn ó lè jọ́ta ó lè ní ọ̀tá nu ọmọ ké òun kọ́ ọmọ mi lónìí tó jòkó wájú rẹ tó ń làágùn torí ẹ ò sì mọ̀ pé ọ̀tá rẹ ló ń kọ́. ẹ jẹ́ kí agbọ́bi tí sàrámù sọ pé léyìí ṣe ọmọ babalágége kì í sọmọ kéwù ẹ jẹ́ agbọ́ ẹni tí mo dúró mọ́ká ti dì náà àbí ká gbọ́ pé tọ̀ ìkànnì àwọn sàrámù sọ pé lágbájá yìí kì í sọmọ kéwù bàbá wa bàbá mi sọ fún mi ẹ̀rí sì ní kí làwa tá a jẹ́ ọmọ mọ̀já sí ọmọ yọ ẹnìkan fún òfin ẹ fi mùnáfìkì lẹ̀ yọ gbàdájú ẹ̀ ẹ falábò sílẹ̀ yọ gbàdájú ẹ̀ ẹ fẹ́ tí ń kú wọn lẹ̀ yóò kẹsẹ̀ yìí fún ọmọ kéwù. paríparí ẹ̀ Sheikh wa nàbí ìmúdágbàjì àfa àwọn ẹ̀sìn àlùmẹ́kà ìkórè tí wọ́n ṣe ẹ̀ àwọn akọ́kọ́ ẹ̀gbẹ́ tọ̀ àṣàwọ̀ àmìkan kọ́ ẹlòmíì bẹ́ àwọn náà wá gbé gírí àwọn àlọ́mọ́ bàbá wa lágbègbè àwọn àlọ́mọ́ bàbá wa lágbègbè àwọn àlọ́mọ́ bàbá wa lágbègbè bàbá wa lágbègbè ẹni tí ó bá mọ̀ wá jáde wá wá. àbíjọ́ wo la sọ̀rọ̀ pé àwọn kan wà tí wọ́n stamp ẹ̀ mọ́ wọn àwọn tún ju ẹni tó yẹ sí fóun kàn jẹ ẹ lọ mo sì sọ pé ẹnu ẹni tí mi mọ̀ tí wọ́n lẹ̀ ẹ́ mọ́ direct tí sì ń jẹ ẹnìkan jẹ oníkálómi máa jẹ ẹ bá dé Mẹ́kà gbogbo èèyàn Muhammad ya Muhammad Muhammad wọ́n mọ̀ pé gbogbo èèyàn bàní ádámọ̀ tẹ mú wá káyẹ sọmọ ádámọ̀ tí gbogbo wa ó ní kulluna min ádámà wa ádámù min turab kulluna min ádám wa ádámù nabiyyun min anbiya ilahi tí gbogbo àwọn ọmọdọ́mọ ádámọ̀ ní kí o kọ́ wá pẹ̀ ẹ̀rọ mẹ́lò ní àṣìṣọ́ àṣìgbọ́ ló ṣẹlẹ̀ èyàn sì lè dá ọ̀rọ̀ nù kẹ́lòmí ìkó àwàjẹ́ ti kó obìnrin tí wọ́n kọ́ ọlẹ̀ kẹ́lòmí ń kú lọ torí ẹ̀ ẹni tí wọ́n kàkú yẹn ẹlòmí ìtorí tí ẹ kò sí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbà ẹlẹ́gbà torí náà in táwà ń sọ ní pé nígbàtàwọn kan ní ẹjọ́ kọ bàbá yìí gbogbo lóòótọ́ ní kálukú jókòó bàbá yìí àmọ́ kò sí tó burú bí kéèyàn ṣe mọ̀rìkàzí ìlú lápè a ṣe ìtìzáàbù ara wa ni ìyẹn ni òtún rí yẹn kún káyọ̀ tó máa sọ pé ẹ̀yìn nǹkan ìwọ́ ṣe mẹ́lí tí wọn bàbá lágbègbè lẹ́kùsẹ́kù àwùkúsẹ́kù ẹni tó nífẹ̀ẹ́ ṣe ká Adam Ọlọ́run ló mọ̀ ẹni tó nífẹ̀ẹ́ bàbá lágbègbè tó ní Ọlọ́run ló mọ̀ bàbá lágbègbè gan ò mọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹlòmíì wà tó jẹ́ sí pé akrabu ilayka jisman wa ab'ad minka qalban
ẹlòmíì súnmọ́ ẹ lára ni àmọ́kàn ẹ jìnnà sí ẹ pátápátá. ẹlòmíì sì ní ọkàn rẹ̀ jìnnà ara rẹ̀ jìnnà àmọ́kàn rẹ̀ wà nítòsí rẹ̀. torí náà gbogbo tí ń jẹ́ mọ̀rìkàsí pátá ọmọ bàbá Lágége ni wọ́n. tí wọ́n bá wá rí pé ẹyọ mi kú sọ́ọ́ká gbọ́ kádẹ̀ yọ ẹ́kù àwọn tí wọ́n jẹ́ fòrúhùn àlèmọ́ ká fún àwọn abẹ́ sí ní ká gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ Sàláfì ọmọ bàbá Lágége náà ni wọ́n torí tí wọ́n bá ń kọ ìtàn ìgbésí ayé wọn kò ṣe é yọ kù. ṣáádà àwọn mọ́ríkàsì ló wà mẹ́. bí wọ́n. mo ní ṣáádà àwọn mọ́ríkàsì ló wà mẹ́. ṣáádà àwọn mọ́ríkàsì ló wà mẹ́ náà. ẹ jẹ́ kí bàbá Lágége tòní sọ pé ilé kéwú báyìí ẹ̀yọ́ kù ọmọ báyìí ẹ̀yọ́ kù àbí ẹjẹ́ àrí àkọọ́lẹ̀ Sheikh Adam kì í sọmọ ni yóò máa sọ pé ọmọ ẹ̀kejì sọmọ bàbá àwọn. tó bá sì sọ fún wa kò sí búra pé bàbá mi ló sọ pé òun kọ́ lòun bí. ọmọ ànábì nínú ìta lọ lè mú àyè òjòra wọn ànábì ní òdì náà yàn mẹ́ ọlọ́run ló sì sọ pé kì í sọ pé àmọ́ ó lọ sọ pé ó ṣe nǹkan tí ò dá kò ní là ni kò ní là ni kò sínú àwọn áàlù tí ó là ní kìí sọ pé kìí sọmọ rẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn jọmọ ọ̀tọ̀ ní kọ́mọ yẹn wá jèrè òbí ẹ̀. àwa lọ máa. bàbá wa Lágége àwa lọ máa bàbá wa Lágége ẹni tí ó bá mọ̀ àjáde wá ò wá. family house wa ní Markaz àwa sì máa ń lọ lé ọdún dáadáa à ń lọ lé ọ̀sẹ̀ gan à ń lọ lé kíjímọ̀ ilé ọ̀sẹ̀ ilé ọdún à ń lọ lé kíjì a sì tún máa ń lọ lé bẹ́lẹ́wò Mawlana Sheikh Habibullah wọ́n mọ àwọn ọmọ wọn tí wọ́n yàrí wọ́n sì mọ àwọn ọmọ wọn lọ́mọ kéwú tí wọ́n ya kòkòrò bí ìṣù bàbá ní ọmọ wá sọ pé ọmọ ìtọ́ ọlọ́run yíwọ náà padà dé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí a ní ẹgbẹ́ wá ẹmọ́jà tún máa sọ̀rọ̀ tí ó máa fọ́ wa kán má tó máa tú wa ká pẹrẹpẹrẹ mọ́ ilé àmàlùkúlùkù ìlẹ́kùnmù ìlànà ẹni tó nífẹ̀ẹ́ bàbá Lágége jù lẹ́ni tí wà láàfíà fún wọn gbogbo mo tún sọ èmi ò sì sọ o lọ́pọ̀ tẹ́lẹ̀ tí ó lè ṣe sọ àdẹ̀ṣìwí mi ò dẹ̀ ṣìwí àṣìgbọ́ ló ṣẹlẹ̀ àṣìgbọ́ ló ṣe kí ni àwọn bá náà yà ìlà ìrìnlẹ̀ ṣe bílẹ̀ àlórí àlejò mi sọ̀rọ̀ ìrìnà tẹnu mọ́ra tí mo lè sẹ́yìn náà pẹ̀lú mẹ́láyìn rẹ̀.